níjọ́ mi kò sẹ́ni tí ẹnu ò lè gbé tẹnu ò bá wá gbé èèyàn ọ̀rọ̀ tó yẹ kéèyàn sọ ṣáájú tó bá sọ lọ́wọ́ ẹ̀yìn kò ní yéèyàn dáadáa. ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ nípa ajẹbọ àbí àjẹbọ. alhamdulillahi rabbil alamin, ọpẹ́ ni fún Ọlọ́run, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, adúpẹ́ fún ìgbésí ayé bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi, adúpẹ́ fún ìgbésí ayé bàbá wa khalifa àwọn tí wọ́n ṣe lọ ní kòpẹ́kòpẹ́ yìí Sheikh Abdulkadir Kamaluddin Al-Adabi. Olúwa kó bá kẹ́ wọn, kó bá gẹ̀ wọ́n, kó ṣe wọ́n ní sọmọrí àlùjánnà, ogun tí wọ́n fi lẹ̀ mẹ́jọ bàjẹ́. ọ̀rọ̀ tí ó ń lọ lọ́wọ́ náà ni ọ̀rọ̀ nípa àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́yìn ìgbà tí wọ́n kú. níjọ́ mi kò sẹ́ni tí ẹnu ò lè gbé tẹnu ò bá wá gbé èèyàn ọ̀rọ̀ tó yẹ kéèyàn sọ ṣáájú tó bá sọ lọ́wọ́ ẹ̀yìn kò ní yéèyàn dáadáa. ṣẹ́ríù tó yẹ kéèyàn ṣe nínú kéwùngbà míì ṣẹ́ríù ni wọ́n kọ́ mú wá, níjọ́ mi wọ́n á fi ṣẹ́ríù sẹ́yìn. tíyàn bá fẹ́ sọ ọ̀rọ̀ èèyàn ní àsìkò tí nǹkan ṣe àwọn èèyàn, níjọ́ mi etí tíyàn máa fi gbọ́ tẹ́lẹ̀ mi máa fi gbọ́ kò lè gbọ́ yé. tíyàn bá fẹ́ sọ ọ̀rọ̀ nípa sífa ẹnìkan tó kú tí jíjáde láyé ẹ̀ sì ń dùn yàn lọ́wọ́, tíyàn bá sọ ọ̀rọ̀ ẹni pàtó tí ò sọ ṣẹ́ríù ẹ̀ ṣáájú, àwọn èèyàn wọn ò lè gbọ́ yé. ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ nípa ajẹbọ àbí àjẹbọ, òun mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. ẹnìkan tó mọ̀ pé òun máa kú tó dẹ̀ gbà yí pé wọn ò kàkọ́ lẹ pé òun ò ní kú fún òun, kò lè fi ikú yọ̀yàn pàápàá. òun tó tún wá jẹ́ onímọ̀, a kì í fi kú yọra ẹni nítorí pé gbogbo àná la máa padà sọ́dọ̀ Ọlọ́run níjọ́ kan. so a kọ̀ wá wo ẹni tó sọ̀rọ̀ yìí, ṣó mutí ni kì í mutí, ṣó mugbó ni kì í mugbó, ṣó mu nǹkan míì ni kì í mú. lópin ìgbà tí a ò bá ti rí irú àwọn ìṣe yẹn lọ́wọ́ ẹni yẹn, a ò lè kákún pé ó fi ń yọ̀ wá àbí ó fi ń ṣàbùkù ẹnìkan. àmọ́ àgbékalẹ̀ ọ̀rọ̀ tó yẹ kí à ń sọ láàárọ̀ tí a bá sọ lọ́sàn-án gbà míì, àwọn èèyàn lè ṣìyàn gbọ́ nítorí pé ara ṣì ń kan àwọn èèyàn lọ́wọ́. in tí wọ́n fẹ́ sọ ni wípé gbogbo ìjẹ́ ọmọ àfáà Ọlọ́run ló máa ń tọ́ wọn. èmi tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, inú ká gbé eégún mo fẹ́ má lọ́gà, kódà mo mọ bí wọ́n ti ń rán aṣọ eégún pẹ̀lú okínní pẹ̀lú abẹ́rẹ́. gbogbo ọdún tí wọ́n máa ń ṣe l'Abẹ́òkúta kò sí ìta àmọ́ ń bẹ̀, kò sí ìta àmbá wọn ṣe ń bẹ̀. ìbáwa náà ní ilé ní gẹ́gẹ́ bí wàkílù mùsùlùmí ilẹ̀ Yorùbá, bàbá Shehu Sábánà Dìndí tí wọ́n jẹ tẹ́fsìrì lẹ́gbàá bí a tẹ́fsìrì karùn-ún àbí kẹfà tẹ́nìkan ò tí ì lé bá dọ̀la nínú ìjẹ́ tẹ́fsìrì. sákàrà ni wọ́n máa ń kọ, orin sákàrà ni wọ́n máa ń kọ. tí wọ́n bá lọ bá bàbá wọn wípé Sábánà sákàrà ọmọ àfa àgbà, ó ní ẹ fílẹ̀ déédé àfa ọ̀lanu, àfa àgbànu ẹ fílẹ̀, wòlé Ọlọ́run ni, wòlé Ọlọ́run ẹ fílẹ̀. wòlé Ọlọ́run ló ń kọ sákàrà káàkiri ó dé. àmọ́ ńgbà tí Olúwa ní kásìkò tó kí bàbá náà jẹ́ àáfàá gbogbo Ẹ̀gbá, kò ì sí àáfàá Ẹ̀gbá kan tó lé wọn bá nínú búrùjí ni àbí nínú ọlá àbí nínú kàrámọ̀. má ṣe mí gbọ́ o, wọ́n ti jẹ́ àáfàá tó mọ kí ó jù wọ́n lọ o. àwọn àáfàá àgbà tí bàbá Sheikh Adamu sáyẹ̀nsì, bàbá Aláran, níjọ́ tí bàbá Sheikh Adamu wọ́n sábẹ́òkúta tán rí Aláran ní Aláran nìyí, ìmọ̀ nìyí. níbi mímọ̀ kọ́ ni mò ń sọ o, àmọ́ níbi kéèyàn rí búrìjí kàrámọ̀ àfáàlù kò tí ì sí ẹnìkan tó ṣáájú Shehu Sábánà Dìndí. ẹ wo tí wọ́n kọ́ fi ayé wọn ṣe. bẹ́ẹ̀ tá a bá tó wo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n fẹ́ sọ ní pé ìjọmọ àfáà àtẹnitọ́lọ́run bá fẹ́ lò pé bàbá náà ń gbà tí wọ́n wọ́ sábẹ́òkúta tí èèyàn bá gbọ́n ọyé tí èèyàn bá fi etí ọ̀tá gbọ́. èmi ò sínú fáṣọ ẹnìkankan, fáṣọ Ọlọ́run lèmi o. fáṣọ àdàbíyà, fáṣọ mọ̀rìkàsí, fáṣọ sùmùrà, fáṣọ gbogbo tí ń bá ń jẹ́ àwọn àfáà àgbà, fáṣọ wọn lèmi, fáṣọ òdodo lèmi. ẹni tí mo ń sọ ni pé ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kó gun omi. ẹ̀yin àfáà wa àdàbíyà, ẹ̀yin bàbá wa mọ̀rìkàsíyà, kíkálùkù pé àwọn ọmọ wọn in tó bá Nàìjíríà ní ìsìn ó ju ọ̀rọ̀ ká máa fúnra wa lésì ọ̀rọ̀, ká máa bára wa sọ̀rọ̀
ká máa ń èsì ọ̀rọ̀ nìyí ká máa bára wa jà into ọ̀lọ́ Nàìjíríà ní ìsinyìí kò síbi táàbò wà mọ́ àwọn èèyàn wọn ò dẹ̀ nígbàgbọ́ lọ́dọ̀ ẹnìkan yẹ̀yìn àfáà yìí náà lọ pé ẹ̀yin náà lè bá abẹ lọ́hùn kágbà yẹ pé ṣètánì ló ń fẹ́ darí ọkàn wa kúrò níbi ntó yẹ ká ṣe ntó yẹ ká ṣe ni ká mú tẹ̀sùbá wa ká máa bẹ lọ́hùn fún orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé àfáà tó ní ìyàn fẹ́ jà ni ọmọ ẹ̀ ò ní jẹ tírà ọmọ rẹ̀ kò ní jẹ tírà o gbogbo bí ní ìsinyìí kò sáàbò mọ́ ọwọ́ Ọlọ́run là bó ṣẹ́kù sí ní ìsinyìí ilé ìlú ẹ káwa àfáà ká mójútó kábẹ lọ́hùn fún Nàìjíríà yá nílùú mi ok Saudi la wà ní ìsinyìí bó tilẹ̀ ń kórí níjọ́ta àti sọ̀kalẹ̀ àràfá ni ẹ̀mí kálukú ti wà ló ti wà nílé ẹ̀ padà láti rántí ọmọ lárántí ìyàwó lárántí gbogbo nǹkan tá a fi lẹ̀ nítorí pé bó tilẹ̀ òǹkà pẹ́ tó àṣà àpadà sílé ńjọ́ kan ayọ́ alimustem ihun alikiram gbogbo ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń tẹ́tí sí wa ẹ dọ́kun ẹ jọ̀ọ́ ẹ fi etí ìfẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin àfáà wa bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi wọ́n rúure ni wọ́n ṣe sọ̀rẹ́ o wọ́n tún kú tán ọlá àwọn ò parẹ́ wọ́n kú tán nǹkan wọ́n ń dá sí ni bàbá Sheikh Adam èyí tí gbogbo ayé mọ̀ ní abìmọ̀ àwọn náà kú nǹkan wọn ò bàjẹ́ ọlá wọn ń dá sí nítorí pé wọ́n rúure náà ni wọ́n náà ṣe sọ̀rẹ́ gbogbo àtàwà jẹ́ olùtẹ̀lé wọn ẹ jẹ́ káwa náà rúure káwa náà kábàá lè sọ̀rẹ́ o ẹ dákun wassalamu alaikum warahmatullahi wabarakatuh.